ẹ̀yin ènìyàn wa ó lóun gbà kóun jẹ ìkoríko lẹ́yìn aṣíwájú tó jẹ́ mùsùlùmí ju kí òun jẹ ẹran ṣíkì jẹ ìgbádùn lẹ́yìn aṣíwájú tí kì í ṣe mùsùlùmí tó jẹ́ Christian infidel. Muslim ticket ó ní kò sí nǹkan tó lè yẹ, ó ní kí ìlú kó má dá, kó má sí oúnjẹ gan, kó jẹ́ pé ìkoríko nìkan ló máa kù tí ará ìlú máa jẹ, pàápàá jùlọ òun kóun máa jẹ ìkoríko báyìí bíi ti ẹran, bíi ti màálù, bíi ti àgùntàn, bíi ti ewúrẹ́ nínú ìṣèjọba aṣíwájú yẹn leader tó bá jẹ́ mùsùlùmí, ju kí òun jẹ ìgbádùn, kí ayé dìrọ̀rùn, kólúkálukú wà ní àlàáfíà, tàbí òun gan ju kán gbé ìrẹsì, gbé adìyẹ ṣíkìn síwájú òun kí ebi má sí nínú ìlú, kí aṣíwájú bẹ́ẹ̀ wá lọ jẹ́ Kristẹni infidel. Ó ní òun gbádùn aṣíwájú tó jẹ́ mùsùlùmí, kóun máa jẹ ìkoríko lẹ́yìn ẹ̀, ó lóun gbádùn ẹ̀ ju kí Kristẹni infidel kó jẹ́ aṣíwájú Nàìjíríà lọ. Ó ti wá ṣẹlẹ̀ báyìí, níbo la bá yàrá já báyìí nínú Nàìjíríà yìí? Gbogbo nǹkan ni wọ́n ti gbé lórí ẹ̀sìn báyìí. Ó lóun ṣe àtìlẹ́yìn gidi fún Muslim ticket, wípé nínú Nàìjíríà ó ní Kristẹni ò lè ṣe aṣáájú Nàìjíríà mọ́, ìyẹn ni president. Ó ní Kristẹni ò lè ṣe president mọ́, pé káwọn máa jẹ ìkoríko, ó lóun faramọ́ ju kí ẹni tí kì í ṣe mùsùlùmí kó darí Nàìjíríà lọ, káwọn máa wá jẹ ìgbádùn, ẹni tí kì í ṣe Kristẹni káwọn máa jẹ ìgbádùn lábẹ́ ẹ̀. Ó lóun faramọ́, ìbá jẹ́ ìkoríko ló kù nínú oúnjẹ táwọn á máa jẹ, kó ṣáà ti jẹ́ mùsùlùmí ló wà mẹ́. Arákùnrin tó sọ lélẹ̀, ara àwọn aṣáájú ẹ̀sìn lókè ọ̀yà, ẹ bá wa gbọ́. Musulmi ya shugabance ni na ci ganye shine mafi alkhairi a gare ni, da kafiri ya shugabance ni kullum na rinka cin naman kaza. In ka duba alwala walbara, ẹ má gbàgbé ní ọ̀sẹ̀ tó kọjá tí Yahaya Jingi tó sọ wípé orílẹ̀-èdè Nàìjíríà ò pé ìlú mùsùlùmí ni, wípé àwọn Kristẹni tó wà ń bẹ pé infidel ni wọ́n, àwọn ò dẹ̀ lè gbà kí wọ́n ṣáájú, kí wọ́n jẹ́ adarí. Ṣé rí pé ẹlòmíì ló ti sọ̀rọ̀ yìí? Àní àwọn pípò wọn, ìdí nìyẹn tí wọ́n fi ń pa àwọn èèyàn láti yọjú ẹ̀ tí wọ́n fi dáhùn. Ó tẹ́ wọn lọ́rùn kí ìlú máa bàjẹ́, káwọn ṣáà ti máa darí, káwọn ṣáà ti wà ń bẹ̀ gẹ́gẹ́ bí òkè ọya, born to rule. Ṣé bẹ́ẹ̀ rí bí wọ́n ṣe ń pààyàn lọ́tún, pààyàn lósì, tó sí ètò ààbò? Ṣé ẹni tó sọ̀rọ̀ nígbà yẹn ó tẹ́ wọn lọ́rùn bẹ́ẹ̀? Òun la fi sọ wípé àsìkò ti tó ọmọ Yorùbá kẹjẹ ká jí lójú oorun wa. Ẹ wò wọ́n, àwọn náà lẹ́ wò yìí bí wọ́n ṣe kó wọn wọlé. Àwọn road safety wọ́n mú wọn. Road safety yóò tẹ̀tí sọ, ó ní àwọn ilé oní animal ni wọ́n, ó ní àwọn ilé kìí ṣe èèyàn. Báwo ni èèyàn á ṣe jòkó sí abẹ́ trampoline? Wọ́n da trampoline bò wọ́n mọ́lẹ̀ ládùúrú oòrùn burúkú yìí, ọwọ́ bà wọ́n. Àwọn road safety, federal road safety wọ́n mú wọn. Wọn ò fẹ́ tú trampoline yẹn kúrò, wọ́n wà wọ́n lọ sí ọ́fíìsì wọn, wọ́n ní ó yá ẹ máa tú, a fẹ́ mọ nǹkan tó wà nínú ọkọ̀ yìí. Àwọn ènìyàn, àwọn málà tí wọ́n ń ṣa, àwọn oníbólà, àwọn ni wọ́n ti ń kóra wọn wọlé láti nọ́ọ̀tì. Wọ́n mú wọn lọ́nà ọ̀rẹ́ l'Ákúrẹ́, wọ́n ti ń kóra wọn wọlé. Ẹ jọ̀ọ́ ọ̀gá road safety, ẹ̀yin tẹ́ mú wọn yìí, ẹ bá wa tú gbogbo ọkọ̀ yẹn, ẹ tú dé ìsàlẹ̀. Wọ́n kó àwọn goods, àwọn ọjà lóríṣiríṣi, wọ́n dì wọ́n sínú ṣàkàṣàkà wọn yẹn
kì í ṣe ọjà kì í ṣe oúnjẹ nìkan ló wà nú ẹ̀ o oríṣiríṣi nǹkan náà máa dì sínú ẹ̀ so tí kì bá ṣe wípé wọ́n kó nǹkan wọlé tí wọ́n fẹ́ jẹ́ kí ọlọ́pàá rí tí wọ́n fẹ́ jẹ́ kí ẹ̀yin tẹ́ jẹ́ rosette kẹ́rí kí ló dé tí wọ́n fi ń da tampoli bo ènìyàn mọ́lẹ̀ ènìyàn wà nú ẹ̀ àwọn ọjà wà nú ẹ̀ ṣùgbọ́n ní ìsàlẹ̀ inú ọkọ̀ yẹn tẹ́ ẹ bá tú ẹ bá èké ńbẹ̀ ẹ bá oríṣiríṣi nǹkan ìjà olóró níbẹ̀ jẹ́ ká fi ohùn sí kẹ́ bá wa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu àwọn road safety tí wọ́n mú wọn bó ṣe máa ń kó wọn wọ̀lú nìyẹn. Oya, come the video now. Mo say abena mo say omgani me ya cikin motan ba. Kai da Allah. Amma abu gudu ka sai a baya fa ka video. Me ka dauka ciki ne? Mashina ne yan buguna. Ka bude mu gani kai. Opuna Ina sai kira da masu mashinan su suke ciki. A to sai ka ce mutane na ciki ko. An ce ka bude da Opuna video for me I say make video now. a video ma ciki ba ko abokina. A dauka jama'a ciki wannan. Open that thing up. Give me that thing. Oh, yeah, video. Open it. How can a woman be covered like that here? No. Okay, this is dangerous. Open it, abeg. Somebody should snap it with camera. No matter snap it. You mean a woman be inside this thing like this? Daddy, I be making a video and help us. They snap it. Kunga Balayiko. And he says it's machine. Nobody. Will you open that thing before I slap you in the face? Open that thing, abeg. They should put the whole thing. Hey, Masha, we drop on that place. Don't open anything there. Let them open by themselves. No, leave them. Make we see what's in there. Now, Eke, God bless you. Mama might not even go there. Normal picture. Make normal picture. Somebody should now with normal picture. Yeah, it's possible, Daddy. It's possible, sir. Kagalo guy the kai. Kado keso to dala. Because I'm videoing. Snap them. Abokina ya haka. Ona machine am kura the receipt ko. Now, but if you be stealing something. Yes, now. This is the vehicle that was conveying mixed loading. Goods and passengers, they cover themselves with tarpaulin. Open now, open the thing up. Open it, all, everything. Move it. Normal picture. You don't snap the normal picture. This one, I know human being. That's all. Cover me. They will cover me inside this thing at the craze. And they know that they have even arrested the vehicle. They will stay there till any day you. Ẹ̀yin ènìyàn wa ṣé ẹ bá wa rí wọn bẹ́ẹ̀ yẹn ṣùgbọ́n wọn ò tú ẹrù yẹn tọ́kọ́ tó parí fídíò mo lérò wípé àwọn tí wọ́n jẹ́ road safety tí kò tó mú wọn tó fi wà wọ́n lọ sọ́fíìsì wọn gbogbo ẹ̀ ni wọ́n máa tú ẹjọ́ tẹ́ bá ti bá wa rí wọn báyìí ibikíbi tẹ́ ẹ bá ti rí wọn tí wọ́n da tampoli tí wọ́n fi bu ọkọ̀ mọ́lẹ̀ oríṣiríṣi nǹkan ni wọ́n kó sínú ẹ̀ o torí tí kì bá ṣe wípé wọ́n ń pamọ́ ń kó nǹkan wọlé tí wọ́n fẹ́ jẹ́ kí ọlọ́pàá mú àtàwọn road safety àti àwọn VIO tó wà lọ́nà wọ́n fẹ́ jẹ́ kí wọ́n rí ni kí ni wọ́n ń da tampoli ń bo àwọn èèyàn tó wà lórí ẹ̀ mọ́lẹ̀ tí wọ́n dẹ̀ sọ fún pé kí wọ́n ṣí tí wọ́n ń ṣagídí ṣe pé ọ̀gá road safety ẹ̀ ó bínú sọ̀rọ̀ ni àníkẹ́ ṣí ẹ ya fọ́tò wọn pé àwọn eléyìí kì í ṣe ẹ̀yìn ṣé ẹ rí pé àwọn eléyìí wọn kì í ṣe ẹ̀yìn rárá bọ́n ṣe ń kó wọlé nìyẹn especially tó bá jẹ́ ọkọ̀ Dangote bí wọ́n ṣe fi máa ń kó wọn wọlé nìyẹn oríṣiríṣi nǹkan ìjà báwo ni gbogbo àwọn ọkọ̀ àdá ìbọn ọ̀bẹ AK tí àwọn tó ń ta tòmátò nínú wọn àwọn tó ń ta tàtàsé tí wọ́n wà ní ìsọ̀wọ̀ yẹn gbogbo wọn ni wọ́n ní nǹkan ìjà sọ́wọ́ báwo ló ṣe ń dọ́wọ́ wọn àwọn bọ́ ṣe ń kó wọlé lélẹ̀ wọ́n á dì sínú ẹ̀wà wọ́n á dì sínú ìrẹsì wọ́n á dì sínú tàtàṣé inú àlùbásà gbogbo ẹ̀ ni wọ́n ń di nǹkan wọlé wọ ilẹ̀ Yorùbá wọ́n ń di nǹkan sínú ẹ̀ ń wọ ilẹ̀ Yorùbá yẹ gbogbo pagan wọ́n ń di oríṣiríṣi sínú ẹ̀
gbogbo nǹkan tẹ́lẹ̀ tí wọ́n ń kó wọlé yẹn tí wọ́n sọ pé àwọn làwọn ń supply wa lóúnjẹ nílẹ̀ Yorùbá oríṣiríṣi àwọn kan ni wọ́n ń dì sínú ẹ̀ ń wọlé ẹjọ́ máa bá wa tú gbogbo ọkọ̀ wọn wò àní dààmú ṣe nípa ọwọ́ ti bà wọ́n bẹ́yẹn báyìí ó yẹ kí wọ́n sísì gbogbo ọjà wọn yẹn ni kí wọ́n sísẹ̀ kí wọ́n dẹ̀ mú gbogbo àwọn tó wà náà yẹn kí wọ́n dá wọn padà sí ìlú wọn àbí kọ́ lọ kó wọn sínú àhámọ́ kí ló dé ọmọ Yorùbá mélòó ló pamọ́ ni wọ́n da trampoline borí ẹ̀ lọ wọ ìpínlẹ̀ òní ìpínlẹ̀ ẹ fi mọ̀ wípé iṣẹ́ burúkú ni wọ́n fẹ́ wá ṣàbí kí ni wọ́n ń pamọ́ fún kí ni wọ́n ń pamọ́ fún ènìyàn ẹ̀dẹ̀ da trampoline bò mọ́lẹ̀ so wọn ò fẹ́ jẹ́ kẹ́ wọ́n rí wọn because ó yẹ kí wọ́n ṣí trampoline yẹn sílẹ̀ ni wọn ò fẹ́ jẹ́ kí wọ́n rí òjò rọ̀ tó tójò bá rọ̀ ẹ̀ rí gbogbo pé ẹ̀ rí pé gbogbo trampoline yẹn máa rẹ̀ ó ṣe pé òjò ń rọ̀ o wọ́n ń pamọ́ ń kó nǹkan kan wọ ilẹ̀ Yorùbá ní bó ṣe máa ń kó wọlé nìyẹn ẹ jọ̀ọ́ ẹ máa bá wa mú wọn tí ẹ bá ti mú wọn ẹ wò ẹ lọ kó wọn síbì kan àbí kẹ́ ẹ dá wọn padà ẹ wá bì kan lọ kó wọn sí àwọn ìkà tó ń ba ìlú jẹ́ ṣe bí à ń sọ ẹ̀yin ènìyàn wa ṣe bí a máa ń sọ wípé gbogbo àwọn tó ń kó aṣọ ológun sọ́rùn wọn kì í ṣe ológun àwọn iléeṣẹ́ ológun náà ni wọ́n mú arákùnrin yìí o ó ṣẹlẹ̀ báyìí báwo ni aṣọ ológun ṣe dọ́rù rẹ̀ o bùrọ̀dá ó ní ẹ̀gbọ́n òun ló jẹ́ ológun ó kú yàtọ̀ ń gbé sí ilé ìwòsàn ní báràkì wọn bẹ̀ náà ni òun mú aṣọ ẹ̀gbọ́n òun dẹ̀ kì sọ́rùn òun wá ń tẹ̀lé àwọn ọkọ̀ máa escort àwọn ọkọ̀ jáde láti inú báràkì yẹn escort lòun máa ń ṣe àwọn olùwọ́ escort pẹ̀lú aṣọ ológun lọ́rùn ó ní kì í ṣe òun lológun pé brother lológun brother ẹ̀dẹ̀ tí ó ti jáde láyé ní báràkì ń bẹ̀yẹn náà ni bóyá ọ̀rọ̀ àwọn tí nǹkan ń bà tó gbé wá sí ilé ìwòsàn tí wọ́n gbàgbé ẹ̀ sí ilé ìwòsàn nígbà tí ẹ̀ bá ti tọ́jú wọn ẹ̀ tọ́jú àwọn ológun tí ìbọn bá bà àwọn wounded soldier ẹ̀ tọ́jú wọn ẹ̀ kì í béèrè àlàáfíà wọn àbúrò dẹ̀ gbé aṣọ ẹ̀gbọ́n wọ̀ sọ́rùn jẹ́ ká gbọ́ ọ̀rọ̀ lẹ́nu. And the African he just said because if the serving soldier we can't be doing this to him, but now I've confirmed that it's original fake. I'm from Niger State. Where do you live? I live in Kotoko Barrack, NDA 2 battalions. Are you a soldier? No. What are you doing there? I'm a barrack boy. My father is soldier. Your father is a soldier. So why are you like this? Wow, my brother is soldier. They posting me to our barrack, but in there they shoot down for notice. We there on medical for 44 hospital. I come wear in uniform to go toll gate and do escort and follow some our soldiers. They are stay for our barrack. I will go do. You do escort? Escort for who? I do escort for car trailer. Trailer from where to where? From toll gate to Cow one deep. Anyway, the message here is that when you go along most of our major highways, you see them by the roadside. They are on illegal duty. You can even see this one is not a serving soldier, it's a fake soldier. So, members of the public, take note of this. Don't jump at them when you see them, don't embrace them. And you think you have seen your friendly forces. He's a fake soldier. According to him, we are going to do proper investigation with the Nigerian army to know who the brother is or who the father is, so that we can do a proper. But the message is not all of them you see on a camo like this, or police uniform, or military attire that you think they are genuine officers. Always profile them before you deal with them. They do escort for reasons known to them. I don't know what they mean by escort, and that we are going to do more on that. ẹ̀yin ènìyàn wa ẹ bá wa gbọ́ ẹjọ́ irú ìlú wo lélẹ́yìí ti ṣẹlẹ̀ ok ẹ̀gbọ́n kú àbúrò gbé aṣọ wọ̀ ó lóun ṣe escort pẹ̀lú Nigeria uniform wọ́n pọ̀ bẹ́ẹ̀ sí gbòòrò wọ́n sọ òun ló jẹ́ kí wọ́n tẹ̀ mẹ́nu bẹ̀yẹn wípé gbogbo àwọn tẹ́ ẹ bá rí ní títì kan ní ológun ẹ kí lẹ̀yin ṣe sí gẹ́gẹ́ bí iléeṣẹ́ ológun orílẹ̀-èdè wo lẹ fẹ́ dé tó jẹ́ wípé àwọn èèyàn
wọn ò ṣe ológun wọ́n dẹ̀ máa ṣe ìṣe ológun wọ́n dẹ̀ máa dúró sí checkpoint kiri. Nàìjíríà ló ti ń ṣẹlẹ̀. Ní òkè òkun wọ́n ń wọ military uniform, ẹ lè wọ̀ complete, wọ́n ń wọ̀ olúkálùkù ń wọ̀ fi ń dressing tó bá kọ̀ wẹ̀ tó kọ̀ fẹ́ dress bẹ́ẹ̀, ṣùgbọ́n wọn ò lò láti fi ṣe iṣẹ́ burúkú, wọn ò lò láti fi dá àwọn èèyàn lọ́nà. Nàìjíríà ni kò sí ìyàtọ̀ nínú aṣọ ológun àti èyí táwọn agbésùmọ̀mí tí wọ́n ń wọ̀. Wọ́n ti wá ké gbàjarè báyìí wípé iṣẹ́ gbogbo àwọn tẹ́ bá rí ní checkpoint ní ológun o, ìyẹn túmọ̀ sí wípé gbogbo system nínú ìlú yẹn kò dáa. Gẹ́gẹ́ bí iléeṣẹ́ ológun kí ló tẹ̀ wá nǹkan ṣe sí, kí ló tẹ̀ wá nǹkan ṣe sí nígbà tí ẹ ti lè máa mú àwọn agbésùmọ̀mí tẹ́ ti ń pè wọ́n ní prodigason, ẹ̀ ń pè wọ́n ní prodigason. So kò wá sí ìyàtọ̀ nínú àwọn tó ń dá ará ìlú lọ́nà àti iléeṣẹ́ ológun. Òun ló fún ẹni ní agbára tó dẹ̀ ń kó aṣọ ẹ̀gbọ́n ẹ̀wọ̀, òun náà dẹ̀ bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ bí iṣẹ́ ológun nìṣó. Ṣé rí nǹkan tá à ń sọ? Ẹjọ́ ọjọ́ wo ni sísítẹ́ẹ̀mù ìlú ìfẹ́ dà? Ọjọ́ wo ni sísítẹ́ẹ̀mù ìfẹ́ wọ́ọ̀kì o? Ẹ wo WAEC ọ́fíìsì lẹ̀ ń wò yìí, Old WAEC building l'Abuja ní Maitama lẹ́yìn Abuja. Ẹ wo omíyalé àgbàrá ya ṣọ́ọ̀bù. Ọlọ́run ló mọ gbogbo rìsọ́ọ̀tì WAEC tó wà ń bẹ̀ báyìí, ó ti bómi lọ. WAEC building tó yẹ kí gbogbo rìsọ́ọ̀tì gbogbo ọmọ ará ìlú ló wà ń bẹ̀, àbí kìí ṣe bẹ́ẹ̀ ni rìsọ́ọ̀tì máa ń wà. WAEC kẹ má lè mójútó, ẹ wo títì yẹn ní mọ bí wọ́n ṣe ń ṣe plan inú ìlú yẹn tí ẹ máa kọ́ ilé ẹ nílé ìgbẹ́ gọ́tà kó òjò rọ̀ kó má lè rí bí gbà kọjá. Ẹ wo gbogbo inú building yẹn ó kún fún omi ni. Wọ́n ní ẹ nílò kẹ wá swimming pool mọ́, swimming pool nìyẹn nínú WAEC building ní WAEC ọ́fíìsì l'Abuja, omi ti wọ́ lọ. How can you come here if you can't swim? How can you come here if you can't swim? Water can kill you. Killer man. Water can kill you. Killer man. Tiroka. Tiroka. Ẹ̀yin ènìyàn wa, ṣe rí pé eléyìí ó lágbára, ó ní agbára. Kí ìlú wà báyìí kó má sí ètò, gbogbo àwọn ilé, gbogbo àwọn ilé ni omi ti jẹ, ó ti jẹ foundation ẹ̀, gbogbo gọ́tà, gbogbo ẹ̀rí gbákúgbàkú, ẹ̀rí yẹn túnṣe, ẹ̀ máa ní ẹ̀ ń ṣe highway, ẹ̀ ń ṣe kinní kan way, ẹ wò báyìí. Ṣé bẹ́ẹ̀ rí àwọn pálípálí tí wọ́n tò jọ yẹn, kì í ṣe result ará ìlú ló máa wà ń bẹ̀ ni, kì í ṣe result ló máa wà ń bẹ̀ ni. Wọ́n á kó sásòrùn àbí báwọn ìfẹ́ ṣe báyìí, omi ti ya wọlé. WAEC building omi ti ya wọbẹ̀. Wike wọléwọlé kò rí yẹn báyìí o. Ẹ wo gbogbo àwọn tó wà ní water channel, waterway l'Abuja, Wike lóun fún wọn from now till Saturday. Kí lè ní? Okay, èdè ní ọjọ́ ìṣẹ́gun, ọjọ́ kejì-dín-ní-ogún kọ́, èdè ní ọjọ́ ìṣẹ́gun. Starting from today lọ ní Saturday, gbogbo ilé tó wà ní water channel ní waterway l'Abuja ó ló máa go down. Ó ló máa go down pé heaven will not fall. Kò sí nǹkan tó fẹ́ ṣẹlẹ̀ ló ń sọ bẹ́ẹ̀. Wọ́n ní ká máa kéde fún gbogbo àwọn tó bá nílé síbẹ̀ o. Wọ́n ní gbogbo ilé, ó lóun dẹ̀ mọ̀ pé àwọn olówó ló nílé síbẹ̀. Ó ti dà, ó yá ẹ máa ti bọ́ra yín lójú. Ó lóun mọ̀ wípé àwọn olówó ló nílé síbẹ̀. Ó ní all houses tó wà ńbẹ̀ must go down. Wike ló sọ bẹ́ẹ̀, àṣẹ ti gùn nìyẹn. Wike wọléwọlé, Minister of FCT. Unfortunately, we are born there. Unfortunately, we are born there. And we have seen how people have blocked channels where in the master plan, that is the right way where water is supposed to be channeled. People by their positions have blocked it, believing that nothing will happen. I have told people this in life, that nothing happened yesterday does not mean that something will not happen today. That it did not happen today does not mean it will not happen tomorrow.
Now you have done your own by blocking the water channel, and nothing has happened. Thank God the flood has come. You have done our attention to the place. Now something will happen. I'm going to bring those houses down. Any house that's found on the channel, water channel, will go down. From today to Saturday, if the government controls the light, let them find any excuse. If they are on their way to find excuses, too bad. They can't. We will demolish all those houses found on the water channel. Some of them are senators. Some of them are big men. The next thing you will see campaign now. Oh, why is he doing this? During period of election. That is the next campaign you will see now. Stop him. Let us finish election. When there's election, there's no election, all those houses will go down. Heaven will not fall. Rather, heaven will be at peace. That the right thing has been done. Unfortunately, we have gone there and we have seen how people have blocked channels. Ẹ̀yin ènìyàn wa ṣe gbọ́rọ̀ lẹ́nu Wike àṣírí wọn ló tú yìí o. So àwọn sínétọ̀ àwọn olówó wọ́n kọ́ ilé wọ́n fi dí ibi tó yẹ kí àgbàrá òjò máa gbà. Ẹjọ́ ìgbà tí wọ́n kọ́ ṣé Wike ò rí ni. So ìgbà tí omi yalé àgbàrá ya ṣọ́ọ̀bù wá ń ṣẹlẹ̀ ní water channel Abuja. Ó ṣe wá ń sọ wípé òun á lọ wo ẹjọ́ ìgbà tí wọ́n kọ́ ṣé wọn ò rí ni ṣe rojú ayé wọn lóde o. Wípé àwọn adarí ìgan ni wọ́n pẹ̀lú tí wọ́n ń ba ìlú yẹn jẹ́. Torí pé ó ti jẹ́ olówó wọ́n ń kọ́ ilé yẹn gbà yẹn ẹ sọ̀rọ̀ o ẹ rí wípé ó máa blọ́ọ̀kù ibi tí omi ń gbà àgbàrá òjò tó ń gbà kọjá wọ́n wá blọ́ọ̀kù ẹ wo WAEC office old WAEC building l'Abuja báyìí omi ti ya wọbẹ̀ gbogbo resort àwọn ọmọ iléèwé tó wà bẹ́ẹ̀ omi ti bàjẹ́ ṣé rojú ayé lóde mi tẹ̀lé bóyá kó di Saturday kó tó wo ẹ bẹ̀rẹ̀ sí ní wo báyìí pátápátá ṣe bá àwọn sínétọ̀ ló ṣàní ilé tó wà bẹ́ẹ̀ àtàwọn olówó ó yẹ bẹ̀rẹ̀ sí lọ máa wo ẹ̀yin ìka burúkú wọ̀nyí. Apàṣẹ wà ó ti sọ̀rọ̀ nìyẹn wọ́n ní gbogbo àwọn tó ń lé sí water channel l'Abuja wọ́n ní gbogbo ẹ̀ máa go down ẹ̀yin tẹ́ bá níyàn. Àwọn iṣẹ́ tó yẹ kó ṣe nílùú wọn ṣe o ẹ wo omi yalé àgbàrá ya ṣọ́ọ̀bù wọn ò mójútó àfikún náà kò ṣe àánú fún wa ẹ̀yin nìyẹn wá jẹ́ ká rí èròǹgbà yín ní abẹ́ fọ́nrán yìí kí ló tẹ́ bá wa rí sọ sí ọ̀rọ̀ tí Ìṣèèkì ọ̀kan lára àwọn aṣojú ẹ̀sìn ní Òkè Ọ̀yà ó ní òun gbà kóun jẹ koríko lẹ́yìn aṣáájú tó jẹ́ mùsùlùmí kó darí inú ìlú yẹn ju kí òun jẹ ẹran adìyẹ jẹ ṣíkìn lẹ́yìn aṣáájú tí kìí ṣe mùsùlùmí tó jẹ́ kírísítẹ́nì infidel. Bí nínú Nàìjíríà yẹn ó ní muslim ticket ló wà máa control ló wà máa darí. Kódà èmi náà lọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín àbúrò yín Àṣàkẹ́ TV show ẹ bá wa pín ètò yẹn pé lọ́gbọ̀lọ́gbọ̀ ní orí ìkànnì wa náà níbí ni ẹ̀yin tẹ́ bá ti subscribe sórí YouTube channel ẹ bá wa subscribe ẹ bá wa gbọ́ wọlé ẹ máa bá wa pín ètò wa ọwọ́ tẹ́ fi ń pè ẹni fi gbọ́mọ sí lẹ́tà ayọ̀ ẹ máa fọwọ́ yẹn gbà láṣẹ ìdùnnú rẹ̀ Àṣàkẹ́ TV